mi mọ̀ bóyá ẹ̀yin náà rí headline kan eléyìí tó jáde ní àárọ̀ yìí lórí àwọn newspaper wa. Buhari begs Nigeria for forgiveness. Why is he begging us? Whoever thought that there has been some form of injustice on him, we are all humans. There is no doubt I hurt some people and I wish they would pardon me. And those that think that I've hurt them so much, please pardon me. I thank you aláṣẹ very orílẹ̀-èdè much. Nàìjíríà bí wọ́n ṣe kírun tán lánàá tí wọ́n bá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n wá bá wọn lálejò tí wọ́n bá wọn sọ̀rọ̀ ni wọ́n wá ń bẹ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé Nigerians o, I'm sorry, Nigerians o, ẹ dákun ẹ má ṣe bínú. Kí ló dé tó fi ń bẹ̀ wá? Kí ló tí aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari ṣe ń bẹ gbogbo wa pé ká má ṣe bínú? Wọ́n ní ká foríjì àwọn bóyá àwọn ibì kankan wà tó jẹ́ pé àwọn tí bá ṣẹ̀ wá, bóyá àwọn ibì kankan wà tó jẹ́ pé àwọn tí kó ìnira bá wa látàrí àwọn ìgbésẹ̀, àwọn policies eléyìí tí wọ́n gbé jáde. Ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀-èdè Nàìjíríà, aláṣẹ ń bẹ̀ wá, wọ́n ní ká má ṣe bínú. Ṣùgbọ́n ṣẹ́yìn náà ṣe ń bira yín léèrè pé kí ló dé tí aláṣẹ fi ń bẹ̀ wá? Why is he begging us? Ìgbà tí mo rí headline yẹn, mo ronú títí pé tótó rẹ Ọlọ́run o, ọdún mẹ́jọ ti yá pé wọ́n ń padà sílé wọn. Ọ̀rẹ́ Ọba lórúkọ mi o, ìkànnì yìí Ọ̀rẹ́ Ọba 247. Ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa comment sí comment section. A máa láǹfààní àti dá yín lóhùn, à á fi ọ̀rọ̀ wérọ̀, à á jọ engage in dialogue. As far as message is concerned, mo mean o, lórí comment yẹn, tẹ́ bá bi wá léèrè béèrè, à á dá yín lóhùn bẹ́ẹ̀. Àtàwọn nǹkan míì eléyìí tẹ́ lè bi wá lórí comment section. Ẹ bá ní share, ẹ bá ní comment, ẹ bá ní like, ẹ dẹ̀ bá ní pín káàkiri fún gbogbo àwọn èèyàn tí wọn ò tí ì mọ̀ nípa ìkànnì wa yìí. Ọ̀rẹ́ Ọba 247 ní lórí YouTube. Ọ̀rẹ́ Ọba lórúkọ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ àjọ gbé yẹ̀wò torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa ẹ̀. Nígbà tí aláṣẹ Muhammadu Buhari tí wọ́n kírun tán nílùú Àbújá lánàá ni wọ́n á ń bẹ̀ wá pé ká má bínú oríṣiríṣi ní àwọn pọ́lísì eléyìí táwọn ṣe nígbà táwọn ń bẹ̀ ọdún mẹ́jọ ti pé náà nìyẹn o. Tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé ṣàmọ̀ wípé aláṣẹ Muhammadu Buhari wọ́n ti jẹ́ gọ́vnọ̀ rí láwọn ayé ológun, wọ́n ti ṣe ministers rí nígbà ayé ológun, wọ́n lè ti jẹ́ president Nàìjíríà rí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ 2015 to 2023 ọdún mẹ́jọ ti pé. Tabaníkà wò ń sìn gbogbo ohun tó kù tán máa lò ń sìn tíntínní ló fi lé ní 30 days. Wọ́n á kúrò ńbẹ̀ fún ẹlòmíì láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ṣé bá a ṣe fi orílẹ̀-èdè Nàìjíríà sí, ṣé ní bọ́n ṣe bá náà ṣe fẹ́ fi ilẹ̀ fún wa? Ìjà kan àwa ń béèrè ni o. Ṣé bí aláṣẹ Muhammadu Buhari ṣe bọ́n ṣe bá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe fẹ́ fún wa? Ṣé dáadáa ti dé bá orílẹ̀-èdè Nàìjíríà? Àbó tún kàn mọ́ reverse? Àbó tún kù díẹ̀ káàtó lórílẹ̀-èdè Nàìjíríà ni? Àwa ń béèrè ni. Ẹ jẹ́ ká sáré ṣàgbéyẹ̀wò àwọn ẹ̀ka tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé àmọ̀ pé ẹ̀ka pọ̀? Ẹ̀ka ètò ìlera ń bẹ, ètò ìdájọ́ ń bẹ, ètò education, ẹ̀kọ́, ẹ̀ka ètò health, ẹ̀ka pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ètò ọrọ̀ ajé, infrastructure, ìgbáyégbádùn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká mú wálé ní tèrèjìtèrè ká wò ó. Àwọn ipa tí ètò ìṣàkóso aláṣẹ Muhammadu Buhari tí wọ́n kó ń bẹ̀. Torí kó tó di pé wọ́n sọ̀rọ̀ yẹn jáde, wọ́n láti ronú pé ṣé àwọn gbìyànjú ṣá? Ṣé àwọn kó ìpalára bá orílẹ̀-èdè Nàìjíríà ṣá? Àbí n tó tọ́ àbí n tó yẹ ni àwọn gbé ṣe lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Tẹ́ ẹ bá rántí nígbà tí ètò ìṣàkóso aláṣẹ Muhammadu Buhari tí ó bẹ̀rẹ̀ lọ́dún 2015, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pàtẹ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú wọn dùn wípé a ti ẹ̀ máa láǹfààní àti lo ìjọba míì lórílẹ̀-èdè Nàìjíríà torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń wò ń gbà yẹn pé ètò ìjọba tó ń bẹ lóde lásìkò náà lábẹ́ ètò ìṣàkóso Goodluck Jonathan kò ti sú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Kíní ọ̀hún dẹ̀ ń lọ oríṣiríṣi
ìgbésẹ̀ oríṣiríṣi policies ní ètò ìṣàkóso aláṣẹ Muhammadu Buhari èdè wọn gbé ṣe jàre lásìkò tiwọn. Tẹ́ ẹ bá gbàgbé wọ́n gbé ètò kan wá ń gbà náà eléyìí tí wọ́n pè ní end power tó jẹ́ pé àwọn young graduates tí wọ́n ò ríṣẹ́ wọ́n lọ forúkọ lẹ̀ níbi tí wọ́n ti ń fún wọn ní 30,000 naira lóṣooṣù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pàtẹ́wọ́ fún ètò ìṣèjọba yìí ńgbà náà. Kódà empower tí wọ́n ṣe yẹn wọ́n fún àwọn ọmọ yẹn ní laptop tuntun wọ́n fún wọn ní àwọn nǹkan tí wọ́n nílò. Mo mọ̀ yí pé nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọdún 2015 yẹn about 500,000 graduates tó yẹ pé wọn ò níṣẹ́ lọ́wọ́ ni wọ́n engage ńgbà náà tí wọ́n fún wọn ní àwọn PPA wọn place of primary assignment pé ẹ ló máa ṣiṣẹ́ bí ẹ ló máa ṣiṣẹ́ bí especially láwọn secondary schools àtàwọn primary schools káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn èèyàn pàtẹ́wọ́ pé wọ́n ṣe dáadáa bó ti jẹ́ pé owó yẹn náà ò tó nǹkan 30,000 ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tí ò tí ì ríṣẹ́ á ṣàṣì máa rọ́wọ́ mú lọ ẹnu bẹ́ẹ̀ ṣùgbọ́n empower òun dà lónìí à ń bẹ̀rẹ̀ alẹ́ ni ó ti kú tipẹ́ empower òun ti kú tipẹ́ àmọ́ tá a fi ṣe orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé tá a bá gbé nǹkan kan kalẹ̀ tó bá ń ṣe dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá àwọn ọ̀dọ́ naturally akọ̀ọ̀kù ni kí ló dé kí ló ṣẹlẹ̀ bóyá ká sọ pé a fún wọn ní pass mark díẹ̀ lápá abẹ yẹn torí pé lára àwọn policy wọn ni. Bákan náà ẹ jẹ́ ká wo railway ọkọ̀ ojú irin aláṣẹ Muhammadu Buhari wọn kò báàdì náà torí pé àsìkò tiwọn yìí ọkọ̀ ojú irin ó dàbẹ́ ni pé ó ṣe dáadáa ṣe mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ tó yẹ pé lílọ bíbọ̀ ọkọ̀ ojú irin tó yẹ pé ó ti kú ṣùgbọ́n wọ́n tún gbé dìde káàkiri ó kàn ṣe ní láàánú pé àsìkò tiwọn yìí náà ni àwọn kọlọ̀rọ̀sí tí wọ́n lọ kọlù tí wọ́n lọ àtàkì ọkọ̀ ojú irin tó ń bọ̀ láti Kaduna sí Abuja láti Abuja sí Kaduna nígbà náà ó ṣe ní láàánú pọ̀ níbi tí àwọn èèyàn kan tí wọ́n ti gbẹ́mìí mì. Infrastructure wọ́n ní aláṣẹ Muhammadu Buhari wọ́n gbìyànjú díẹ̀ second Niger bridge wọ́n gbìyànjú púpọ̀ lápá abẹ̀yẹn àtàwọn ibòmíì tó jẹ́ pé àlàǹfààní àti sáré mẹ́nubà torí pé àsìkò wa tí ó ń sáré léńjeléńje. Ẹ wá jẹ́ ká wò ó ṣe rí pọ́lísì aláṣẹ Muhammadu Buhari kan náà ń bẹ tí wọ́n pè ní school feeding program yìí nígbà táwọn èèyàn kọ́kọ́ gbọ́ wọn ò pé school feeding program wọ́n fẹ́ máa fún àwọn ọmọ secondary school ní àwọn oúnjẹ lójoojúmọ́ bí ẹ̀kan lójúmọ́ òkè báwọn ẹni fẹ́ ṣe nígbà tán bẹ̀rẹ̀ àwọn ọmọ yín tí wọ́n lọ sí primary school ńgbà yẹn ṣé lóòótọ́ ẹni gbogbo wọn rí oúnjẹ jẹ lẹ́ẹ̀kan lójúmọ́ billions of naira ni wọ́n dẹ̀ lò sí pọ́lísì yìí wọ́n ní kọ́ ọmọ máa jẹun lẹ́ẹ̀kan lójúmọ́ ọmọ ti jẹun wá láti ilé already àwọn èèyàn kan ti ẹ̀ sọ pé owó tẹ́ ẹ fẹ́ máa fi ṣe kinní yẹn tẹ́ ẹ bá kó sórí nǹkan míì gan kò bá dáa torí pé billions of naira ìní owó tí wọ́n ná sórí school feeding programs yẹn lẹ́ẹ̀kan lójúmọ́ kí àwọn ọmọ ilé ẹ̀kọ́ kí wọ́n jẹun kó tó di pé aláṣẹ Muhammadu Buhari dé àwọn ọmọ yìí ń jẹun lọ school àròkù ọmọ kankan títì táwọn máa sọ pé ebi ló pa kú o àárí o àwọn kan sọ pé ó dàbí pé àwọn kan tí wọ́n ń bẹ̀ẹ̀bẹ̀ wọ́n dọ́gbọ́n fi kíní yẹn kówó jẹ ni àwọn kan sọ pé ètò yẹn dáa tó bá yẹ pé wọ́n ṣe bó ṣe kan ṣe àyìn aráalé tẹ́ ẹ bá ń wò wá ẹ̀yin náà ẹ ti máa fọkàn bá wa lọ lórí pólísì yẹn ṣé kó ìpalára bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kò kó ìpalára bá wa àwa kọ́ la máa fèsì ẹ̀yin náà lẹ́ máa fèsì school feeding program ṣó kó ìpalára bá wa àbí kò kó ìpalára bá wa wọ́n sọ nígbà kan pé àwọn fẹ́ lift 100 million Nigerians out of poverty wọ́n láwọn fẹ́ mú ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú iṣẹ́ àti òṣì at least 100 million 100 mílíọ̀nù àwọn èèyàn tí ìṣẹ́ ń ṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn fẹ́ mú kúrò ṣé wọ́n dẹ̀ ti mú kúrò láti ọdún 2015 2023 láwa yìí ó kù péréte tí aláṣẹ Muhammadu Buhari tí wọ́n fẹ́ kúrò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà 100 million Nigerians tí wọ́n wà ní poverty tí wọ́n wà tí ìṣẹ́ àti òṣì tó ti bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹṣu ṣé wọ́n dẹ̀ ti mú wọn kúrò nínú òṣì àti ìṣẹ́ eléyìí tí wọ́n promise wa pé àwọn fẹ́ mú wọn kú bẹ́ẹ̀ bùẹ́ bí alápá àríwá ṣá apá àríwá ọ̀hún náà yẹn north náà ṣé wọ́n á padà mú wọn kú bẹ́ẹ̀ náà ṣá a kàn ń bèèrè wa léèrè ni pọ́lísì yẹn ṣó kó ìpalára bá wa torí pé
tó ń ṣàgbékalẹ̀ yẹn ó ní owó kan tí wọ́n yà sọ́tọ̀ fún o, ó láwọn kan tí wọ́n ń bẹ́ ń díẹ̀ o. Òkè báwo la fẹ́ mú àwọn èèyàn tí wọ́n tó 100 million kúrò nínú òṣì àti ìṣẹ́, tó sì jẹ́ pé wọ́n sọ pé wọ́n ń fún àwọn èèyàn kan lówó, wọ́n ń yá wọn ní 20,000 every month, wọ́n ń fún àwọn kan ní 10,000, wọ́n ń fún àwọn kan ní 25,000, wọ́n ń ṣà ń ṣe oríṣiríṣi. Tẹ́ ẹ bá gbàgbé àwọn táìmù kan tó ń pè ní trader money tí igbákejì aláṣẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò eléyìí tó yẹ pé wọ́n gbèrú ńgbà yẹn, tí wọ́n lọ máa fún àwọn èèyàn ní bí 10,000 or thereabout lọ́jà, wípé kí wọ́n mú owó yẹn kí wọ́n fi ṣe nǹkan, at least ìṣẹ́ àtòṣì eléyìí tó mú àwọn èèyàn, tó bá àwọn èèyàn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu á wálẹ̀. Trader money 10,000 ẹlòmíì gbà ó fi jẹun lẹ́ẹ̀kan náà ni. Ṣé ìgbésẹ̀ yẹn ṣó mú ìpalára bá àwọn aráàlú ni àbó bomi ìtura sí aráàlú? Torí pé aláṣẹ Muhammadu Buhari ń bẹ̀bẹ̀ ìpé ká má ṣe bínú àwọn ìgbésẹ̀ àwọn kọ̀ọ̀kan tó lè ti mú ìpalára bá wa lórílẹ̀-èdè Nàìjíríà, ìpé ká foríjì àwọn. Ṣé ká foríjì aláṣẹ? Àwa ń bi yín léèrè dẹ̀. Ẹ jẹ́ ká wo ẹ̀ka ètò ẹ̀kọ́ education sector lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe ni láàánú pé ó rí bó ṣe rí lásìkò yìí. Ṣé primary school la fẹ́ sọ ni? Ká tiẹ̀ gbà yí pé primary and secondary school ká gbà yí pé àwọn state government ni wọ́n gbèrú, torí pé unity schools tó jẹ́ secondary school tó jẹ́ unity schools nìkan ló jẹ́ ti federal government. Àwọn unity schools tó wà káàkiri nìkan ni federal government ènìyàn control ní àwọn tó jẹ́ bí secondary school. Gbogbo tó kù state government ló ń ṣe. Ṣùgbọ́n àwọn gómìnà wa náà, ẹ wo bí wọ́n ṣe ṣe ẹ wo bí àwọn ìpínlẹ̀ yẹn, bí àwọn secondary school àwọn primary school wa, ẹ wo bó ṣe rí. Ibẹ̀ ẹ̀kọ́ gangan là ń lọ, tí ìjọba àpapọ̀ tí aláṣẹ Muhammadu Buhari tí wọ́n sọ pé àwọn ń bẹ̀ wá pé ká má ṣe bínú ni. Ẹ̀ka ètò ẹ̀kọ́ yunifásitì wa ASUU wọ́n strike. Ó ṣe ní láàánú pé lábẹ́ administration Buhari ẹni ASUU wọ́n strike tó jẹ́ pé close to 9 months ẹ làwọn ọmọ yẹn náà fi wà nílé odidi session kan. Aláṣẹ Muhammadu Buhari ń bẹ̀ wá pé ká má ṣe bínú, pé àwọn ìgbésẹ̀ àwọn kọ̀ọ̀kan àwọn pé ó máa kó ìpalára bá wa lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ká gbẹ̀bẹ̀ wọn? Ìjà kọ́, ìbéèrè là ń bi léèrè. Dr. Chris Ngige tí wọ́n jẹ́ mínísítà alákòóso fún ọ̀rọ̀ ètò iṣẹ́ àti ìgbanisíṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n jọ fa nǹkan, wọ́n jọ mú nǹkan lẹ̀ gan o pẹ̀lú àwọn ASUU o. Ẹ̀rí ibi tó dé o, tó yẹ pé kònúà náà tún jáde o lára ASUU o, tó yẹ pé wọ́n ń gbìyànjú àti bírèkì ASUU o. Ẹ̀rí tó ń padà ń ṣẹlẹ̀ o lẹ́ka ètò ẹ̀kọ́ o, ẹ̀rí tó ń padà ń ṣẹlẹ̀ o lẹ́ka ti yunifásitì wa o. Àwọn polytechnic tó jẹ́ pé ASUU gan àwọn yẹn kẹ̀, àwọn college of education lórílẹ̀-èdè Nàìjíríà àwọn yẹn kẹ̀. Ẹ wo bí school wa ṣe rí, ẹ wo bí àwọn tertiary institution wa ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ẹ̀ka ètò ẹ̀kọ́ ó ti di nǹkan míì lórílẹ̀-èdè Nàìjíríà. Aláṣẹ Buhari wa ń bẹ̀ wá pé ká má ṣe bínú àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan táwọn lè gbé tó jẹ́ pé ó lè hurt wa lórílẹ̀-èdè Nàìjíríà, ká forgive àwọn. Ẹ jẹ́ ká wo ẹ̀ka ètò ìlera náà. Ẹ rí pé briefly ni mo ń ṣe torí àsìkò wa. Ẹ̀ka ètò ìlera health sector, ṣé bó ṣe yẹ kó rí lórí yìí? Japa syndrome eléyìí tí àwọn èèyàn wa ń jápa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn elétò ìlera ni wọ́n ń jápa, àwọn doctors wa, àwọn nurses wa, àwọn òṣìṣẹ́ elétò ìlera wa, wọ́n máa ń jápa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, thousands of them ló yẹ pé wọ́n wà ní United Kingdom báyìí, nílùú London, káàkiri lórílẹ̀-èdè Canada, Kuwait nǹkankan eléyìí tí wọ́n ti ń ṣiṣẹ́. Nàìjíríà a ní àwọn doctors yẹ pé oh my God, wọ́n mọ iṣẹ́ yìí, wọ́n kọ́ṣẹ́ yìí, ó yé wọn dáadáa. Tó bá ń sọ̀rọ̀ nípa àwọn medical doctors eléyìí tí wọ́n ṣe dáadáa káàkiri gbogbo àgbáńlá ayé, Nigerians máa ń wà lára wọn. Àìmọye àwọn thousands of medical doctors wa tó yẹ pé wọ́n ti jápa, tó ti wà ní UK, wà ní US, wà ní Canada, Kuwait àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ló dé? Torí pé ìjọba Nàìjíríà ò tọ́jú wọn ni, gẹ́gẹ́ bí àwọn náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ pé Nigerians ò tọ́jú àwọn o. Kí ló tí ò tá àtọ́jú wọn? Ẹ wo àwọn teaching hospitals wa, ṣé bó ṣe yẹ kó rí lórí? Àwọn university tí wọ́n ti ń ṣe medicine,
tí wọ́n ní teaching hospital, ẹ wo àwọn hospitals yẹn, ẹ wo àwọn facilities yẹn, ṣé bó ṣe yẹ kó rí lórí? Gbogbo àwọn equipment eléyìí tó yẹ kí wọ́n nílò, ṣé gbogbo ẹ̀ náà ni wọ́n ń rí? Àmọ́ àwọn teaching hospital tá a bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ, ẹ̀yin náà ẹ lọ sí àwọn federal medical centers wa gbogbo, ṣé bó ṣe yẹ kó rí lórí? Àìmọye àwọn nǹkan tó yẹ ká máa lò lórílẹ̀‐èdè Nàìjíríà débi pé wọn ò ní máa refer àwọn èèyàn lọ sí orílẹ̀‐èdè Indian, lọ sí orílẹ̀‐èdè UK, lọ sí orílẹ̀‐èdè àwọn káàkiri láti lọ máa tọ́jú àwọn èèyàn nígbà táwọn bá ní nǹkan tó yẹ kán lò. Ìjọba náà dẹ̀ tún wá fún wọn lówó tó tówó. Ṣé bí owó làwọn èèyàn yìí ń wá káàkiri orílẹ̀‐èdè míì? Àbí ẹ rò pé nǹkan mìíràn wà ní owó nìyà? Ẹ mọye dollars ni wọ́n máa fi sanwó fún àwọn doctors ni. Ẹ mọye pound sterling sí àwọn doctor, àwọn nurses tí wọ́n ń gbà ní UK ni. Àtàwọn ìlú ńláńlá yẹn tá a bá ṣe sí náírà, ẹ mọye tó jẹ́ ni. Torí ẹ̀ náà ṣe ń jápa. Ayé dẹ̀ rọrùn fún wọn bẹ́ẹ̀. Ayé rọrùn. Nàìjíríà ó ṣe ní láàánú púpọ̀ pa bára wa ń bẹ tá a bára wa yìí. Ó ṣe ní láàánú gan ni o. Ó ṣe ní láàánú púpọ̀ pa bára wa ń bẹ tá a bára wa yìí. Aláṣẹ Muhammadu Buhari wa ń bẹ̀bẹ̀ pé àwọn sọ́rí àwọn pọ́lísì àwọn kan ń bẹ tó yẹ pé ó lè hurt wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Lóòótọ́ àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ pé wọ́n agree wípé àwọn pọ́lísì àwọn kan ń bẹ tó yẹ pé ó kó ìnira bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n wọ́n ń bẹ̀bẹ̀ o wípé ká dáríjà wọn, ṣé ká gba ẹ̀bẹ̀ aláṣẹ Muhammadu Buhari. Ìjà kọ́ ìbéèrè ni a kàn ń bíra wa léèrè ni o. Ẹ jẹ́ ká wo economy, ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀ olúkúrúmuṣu àfi tá a bá máa tọ́ ara wa jẹ lóko. Ẹ wo tí wọ́n ń ṣe dọ́là lásìkò yìí. Ẹ jẹ́ ká fojú wo epo PMS, ẹ jẹ́ ká wo diesel, kerosene, gbogbo ẹ̀. Epo ti di nǹkan. Tá a bá ní ká wo iye tí wọ́n ń ta epo lórílẹ̀‐èdè Nàìjíríà láwọn ayé ìgbà kan, ìgbà tí aláṣẹ Muhammadu Buhari máa fi débẹ̀ ní 2015, mọ iye tí wọ́n ń ta epo per litre. Tí n bá ṣe ń jẹ́ 87 naira kọ́ là ń rà ń gbà náà láyé Goodluck Jonathan tó kò ń bẹ̀ kó tó di pé aláṣẹ Muhammadu Buhari débẹ̀. From 87 ó di 97 bẹ́ẹ̀ ó wá padà wá sí 197. Ẹnu lọ́ọ́lọ́ yìí láti nǹkan bíi last year ó gbẹ́nu sókè 250, 300, ó padà wá sí 250. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lóṣù April ní 2023 tá a wà nínú ẹ̀ yìí, àwọn ilé epo kan wọ́n sì ń ta epo ní 250 naira per litre. Ìrọ́kọ̀ ìbáwa náà ń rà á. Àwọn kan wọ́n gbé tí wọ́n wá sí 240, àwọn kan wọ́n fi tí wọ́n lẹ̀ sí 230 tí wọ́n ò gbé kúrò láti December. Ẹlòmíì wọ́n á gbé lọ, wọ́n á yí, wọ́n á tún padà yí. Yàtọ̀ sáwọn ilé epo bí NNPC, àwọn bí ilé epo bí Fat Games kọ̀ọ̀kan, àwọn bí ilé epo Bovas ẹ̀ ti ẹ̀ gbìyànjú. Àwọn ilé epo kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n jẹ́ bí àwọn alágbàtà tó jẹ́ pé wọ́n ń répo yẹn rà bó ṣe yẹ kán ríra. Àwọn ẹni wọ́n ń tà ní 198 tí ẹ̀kọ́ náà ń tà ní. Kó tó di pa ríra gan, a máa kíù, wàhálà yẹn á pọ̀ díẹ̀, ẹ mọ̀ gbogbo ẹ̀. Ètò ọrọ̀ ajé yẹn ó dàbí nǹkan. Epo yẹn ó lágbára púpọ̀. Ṣùgbọ́n àwọn ilé epo, ìwọ tó fẹ́ jẹ́ pé o fẹ́ lọ ra epo ní bí 198 naira or 200 naira, o máa kíù ni. Wàhálà yẹn á pọ̀. Ṣùgbọ́n tó fẹ́ pé o fẹ́ wọlé jáde, wàá máa ro ní 230, 240. Ṣé bá ṣe máa bá lọ leléyìí? Ká tó wá dé ọ̀rọ̀ naira crisis, cashless policy tí Godwin Emefiele tó gbé wá, ìyẹn tiẹ̀ burúkú jù. Kódà Nàìjíríà ń kú, kì í ṣe pé ẹ̀họ́ tiwọn nìkan wọ́n kú. Torí pé láwọn hospital kan wà tó yẹ pé wọ́n máa béèrè owó. Tó bá fẹ́ ṣe transfer, kìíní ọ̀hún ò ní lọ. Káàṣì, ibo ló ti fẹ́ rí cash? Kò sí cash. Wọ́n dọ́gbọ́n wọn tàn wá, wọ́n ní ká kó wá sí bank. Wọ́n náà gbówó tuntun jáde. A kó naira note, a kó lọ bank. Wọn ò fún wa tuntun, àrùwó lò, àrùwó ná. Àwọn ní POS, àwọn ẹni tó wá gara, àwọn ẹni tó wá ń ṣe bí ọlọ́ba, wọ́n fojú wa hàn màbo. Kó tó di pé ọpẹ́lọpẹ́ àwọn governors led by Governor El-Rufai àtàwọn governor bíi mélòó kan Kogi wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n gbé ìjọba àpapọ̀, tí wọ́n gbé CBN ìjọba àpapọ̀ lọ sí ilé ẹjọ́ tí Supreme Court tó fi bá wọn dáńgbà náà yìí pé ẹ jẹ́ kí old naira note ẹ jẹ́ ká ná di 2023 December kó tó di pé
old naira note yẹn kó tó di pọ́n kákó ńlẹ̀ wọn ò fẹ́ padà gbà náà tipátipá ni àwọn kan ti ẹ̀ sọ pé torí election tó wáyé recently ni wọn ò fẹ́ kí vote buying kó wáyé ni wọ́n ṣe dọ́gbọ́n yẹn ṣùgbọ́n èrò tiwa mọ́ ti ẹ máa dúró àwọn èèyàn tó kú ṣá torí policy yẹn fine kò sí nǹkan tó burú tẹ́ bá fẹ́ change owó ayé ń ṣe bẹ́ẹ̀ àwọn orílẹ̀-èdè náà ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n èwo wá ní oṣù kan péré ká ti sáré ká gbogbo ẹ̀ kúrò ńlẹ̀ èyí new naira tẹ́lẹ̀ nóòtì tẹ́ gbé jáde ìyẹn ò kárí nǹkan ṣe wá gan lórílẹ̀-èdè Nàìjíríà o nǹkan ṣe wá gan ṣé ẹ tiẹ̀ rí ọ̀rọ̀ àìsówó ná yẹn oh my god ó lágbára púpọ̀ mo tún rántí ayé covid ní 2020 ká tẹ̀ mọ̀ yín pé ìjọba kọ́ ló fà yẹn natural kìíní ni káàkiri gbogbo àgbáyé dẹ̀ ni ṣùgbọ́n báwo làwa ṣe covid tiwa sí lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ní ká gbélé ká má jáde wọ́n ní wọ́n fún àwọn èèyàn lóúnjẹ ẹlòmíì ò róúnjẹ kan ò róúnjẹ wọ́n tún lọ ti oúnjẹ mọ́ àwọn warehouse kan tó jẹ́ pé gbà tẹ́bí fẹ́ lu àwọn èèyàn pa ló tó di pé wọ́n já warehouse káàkiri àwọn èèyàn wá wò pé ẹ̀dẹ̀ kó adúrú oúnjẹ ìsíbí ebi dẹ̀ ń pa àwọn èèyàn àwọn oúnjẹ míì ti bàjẹ́ mọ́lé Nàìjíríà ó máa ń pààyàn lẹ́kún lọ́pọ̀lọpọ̀ gbà àwọn kan wá kàn jókòó síbì kan wọ́n kàn náwọn ń ṣèlú ṣé bó ṣe kẹ́ ẹ ṣe máa ṣèlú lẹ̀ ń ṣèlú yìí àwọn ń bí léèrè ni àwọn èèyàn ló ń jẹjẹ ó ṣe ní láàánú púpọ̀ àsìkò covid yẹn ó lágbára gan ni o aláṣẹ Muhammadu Buhari lára pọ́lísì ni pé ẹ tún ti bọ́dà wọ́n ti bọ́dà wọ́n ní wọn ò fẹ́ kó ohun ìjà wọlé wọ́n ti bọ́dà wọ́n ní kí àwọn àgbẹ̀ wa kí wọ́n lè máa pèsè ìrẹsì lábẹ́lé àwọn Nigerian rice mélòó wá láti jẹ tó gbádùn mọ́ wa o Nigerian rice tá à ń rà lówó gegege là ń rà àwọn kan tiẹ̀ sọ àmọ́ bí yóò tọ́ ni wọ́n ní gbogbo bọ́dà tán náà tì náà apá àṣàlẹ̀ bíbà apá south bíbà náà ni bọ́dà títì yẹn ti ṣiṣẹ́ wọ́n ní kò fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ ní apá òkè ọya north lọ́hùn àwọn òde bẹ́ẹ̀ àwọn èèyàn ní ọ̀sọ̀ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ foreign rice ẹni kó máa wọlé ṣèjọba gan fúnra ẹ̀ gan jẹ Nigerian rice àmọ́ o à ń bí léèrè ni o torí pé Nigerian rice táwa jẹ́ ń gbà yẹn ó ń pàkúta o kì í pẹ́ bàjẹ́ tán bá ṣe o kódà wọ́n ń rí báàgì ẹ̀ pàápàá wọ́n wá ń tà ní the same price tí wọ́n ń ta foreign rice tẹ̀ tá a láṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti bọ́dà ẹlòmíì ò jẹ Nigerian rice rí báwo ni foreign rice wá ráàyè wọlé àwọn custom náà tó bá lọ rédì àwọn tí wọ́n kó foreign rice tó bá lọ sí ṣọ́ọ̀bù ẹlòmíì báyìí wọ́n á fi tírélà kó ọ̀pọ̀lọpọ̀ rice àwọn rice yẹn lọ kó yẹn a mọ̀ pé òkè iṣẹ́ wọn ni wọ́n ń ṣe wọ́n ní ká má kó foreign rice wọ̀lú àwọn èèyàn dọ́gbọ́n kó wọ̀lú wọ́n lo fàyàwọ́ wọ́n fi kó wọ̀lú ṣùgbọ́n rice tẹ́ wá kó kúrò ní ṣọ́ọ̀bù wọn yẹn excuse custom officers ibo lẹ̀ ń bá wa kó lọ ṣé ẹ lọ dànù ni àbí ẹ kó lọ ibì kan àwa ń béèrè ní ìjà kọ́ o torí pé pọ́lísì aláṣẹ Muhammadu Buhari ni ẹ̀mọ̀ yẹn tó ń ta a bag of rice nísìnyí over 30,000 naira kò tí ì ṣẹlẹ̀ rí ní history of Nigeria kí wọ́n ta bag of rice ní sálárì owó oṣù tẹ́nìkan gbà minimum wage tẹ́nìkan gbà over 35,000 wọ́n ti ra a bag of rice Nigeria foreign rice ní Nigeria ní 40,000 naira rí nínú ìlú tá a wà yìí náà ni kódà láwọn ibì kan gan wà tó yẹ pé lásìkò yìí bíi 32,000 35,000 ó vary a bag of rice 35,000 naira ó ṣe ní kàyéfì tó pọ̀ ìtọ́ra ajé Nàìjíríà wá ṣubú ẹ̀mọ́ yẹn tó ń ṣe dọ́là tó ń ṣe náírà $1 to $1 ẹ̀mọ́ yẹ £1 to £1 ẹ̀mọ́ yẹ ó ṣe ní láàánú kódà ó bomi tútù síyàn lọ́kàn púpọ̀ ṣe wá rí gbogbo àwọn nǹkan yìí ẹni aláṣẹ Muhammadu Buhari wá rò papọ̀ pé ok a mọ̀ yìí pé pọ́lísì táwọn ń ṣe kọ̀ọ̀kan wà tó yẹ kó máa kó ìnira bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n àwọn sọ́rí ká má ṣe bínú
aláṣẹ Muhammadu Buhari wọ́n ní ká fọwọ́ wọnú ká jèbù rẹ̀ ká má ṣe bínú. Ó dùn mí o torí kémi náà wà lára àwọn èèyàn tí wọ́n ń pè fún wíwá aláṣẹ Muhammadu Buhari lọ́dún 2015 gbà yẹn. Gbogbo agbésórí ni ọ̀pọ̀lọpọ̀ Nigerians ló gbé sórí o pé ètò ìṣèjọba Goodluck Jonathan dáhùn ló ń gbá yẹn ó ti sú wa nǹkan kan a fẹ́ jẹ́ kí ẹlòmíì wá nǹkan kan wọ́n wá ṣùgbọ́n ẹ wo bí tá a padà wá bára wa. Àwọn kan jẹ́ sọ pé tá a bá kúrò ní ètò ìṣàkóso aláṣẹ Muhammadu Buhari ó yẹ kán fún gbogbo aláwọ̀dù tàbí ó yẹ kán tiẹ̀ fún gbogbo wa ní bí 2 million àbí 1 million pé kódà a try a gbìyànjú ó kọjá ó lágbára a gbìyànjú. Ètò ìṣèjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ o ẹ gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó pọ̀ gan-an. Ẹ tí bọ́dà dẹ ṣí bọ́dà ò non close kó tó di pé ẹ close ẹ gbọ́dọ̀ ti pèsè nǹkan kan lẹ̀. Wọ́n náà fẹ́ yọ subsidy kó tó di pé ẹ yọ subsidy refinery wa gbọ́dọ̀ ti máa ṣiṣẹ́. Dangote refinery tí wọ́n ń pariwo kí lórí tí ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ ṣíṣọ lójú ẹ̀ náà kó bẹ̀rẹ̀ iṣẹ́ bí ẹ̀yin náà bí ó tún máa pay wa díẹ̀ at least nígbà táwa lọ fọ epo wa mọ́ ní àwọn country tó wà lókè òkun bóyá nǹkan á rọlẹ̀ díẹ̀ tẹ́ ẹ̀ bá tún fẹ́ júmọ́ ẹ fẹ́ yọ subsidy ká máa repo ní 400 naira per litre àbí nǹkan ṣẹlẹ̀ mọ ẹni tó ń ta mọ́tò ń sìn torí dọ́là tó hán. Àwọn kan ra mọ́tò Corolla ní 2020 ní 1.8 million 1.5 million 1.6 million nísìnyí over 4 million ló ń tà bíi 4.5 to 5 million ló ń tà láàárín ọdún bíi méjì mẹ́ta. Ó burúkú jù mọ́tò ò ṣe é kọlù ò lè lo fẹ́ ra electronics. Fóònù tá ń lò mọ ẹni tí ó ń tà ẹ̀yin tẹ́ ra fóònù bí i 2-3 years ago the same phone tẹ́ fẹ́ rà ń sìn mọ ẹni tí wọ́n ń tà wọ́n ń ta fóònù kan ní 1 million over 1 million phone ó lè jura wọn lọ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni yẹ pé kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Àwọn prices àwọn nǹkan yẹn náà ò dẹ̀ yí padà láwọn òkè òkun tí wọ́n ti ń kó wá torí pé price control wà káàkiri mbẹ̀. Ẹni tí ò bá jẹun kánú ò lè ra mọ́tò ń sìn ẹlòmíì áyà tún mọ́tò ẹ̀kún ara máa lò èmi tí lẹ́ni tó lo mọ́tò fọdún 10 rí bó tẹ̀ jẹ́ pé kò wà the same but at least ó ṣe ń nígbà tí òṣòwò tó máa fi rà mí ó yá rárá ń tọ́ mi sí wẹ́rẹ́wẹ́rẹ́ ó ní bẹ́lẹ̀ gan bá pa fúnká gan òun áyà lọ ra mọ́tò kékeré bóyá Micra ló máa gùn ni kọ́lọ́ ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìbéèrè tí àwọn kan tiẹ̀ wá ń béèrè ní ìsìn ni pé ṣé dọ́là tó lọ òkè ṣó sì lè wálẹ̀ ṣá wọn ló sì lè wálẹ̀ tá a bá gbé ìgbésẹ̀ tó lápẹẹrẹ. Gbogbo bọ́dà tẹ́lẹ̀ tì kí ráìsì máa wọlé ẹ jẹ́ kí foreign rice wọlé o ẹ jẹ́ kó wọlé o káwọn tiwa náà kí wọ́n dẹ̀ máa gbé ráìsì o kọ́ wá compete. Imagine nígbà tí wọ́n bá ń ta foreign rice kí wọ́n máa tà yẹn ní wọ́n lè máa tà yẹn bí 20,000 20,000 káà máa ta tiwa ní bí 10,000 ṣàròkè naturally ní foreign rice yẹn láì ṣe pé ẹ tiẹ̀ sọ nǹkan kan àwọn èèyàn kàn ní rà á mọ́ ni wọ́n á rò pé ebi rice ń jẹ́ Nàìjíríà mo bá ṣe ń manage nǹkan ara wa. Nígbà tó bá ń ta nǹkan ní 20,000 tẹ́ pé òkè òkun ló ti wá tó ń ta tiwa 10,000 títí wá yẹn la máa rà náà nígbà tí tá a bá jẹ́ kòkó ní ipa wa ẹni tó yẹ pé òkúta wà ń bẹ ara gbẹ́yìn lé ẹlòmíì ó mọ bó ṣe máa dọ́gbọ́n ṣá ẹlòmíì títí a máa fi jágbọ́n pé tí ò ní sókúta kankan bẹ̀ mọ́. Ó ṣe kó rí nìyẹn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n kéde pé wọlé gẹ́gẹ́ bí aláṣẹ Nàìjíríà ẹ máa gbọ́ pàṣẹ ní April 29, 2023 a gbàdúrà fún yín ẹ máa ṣàṣeyọrí tó pọ̀ o ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ bá ní mójútó ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pọ́lísì tí kò gbọ́dọ̀ hurt wa o kò gbọ́dọ̀ kópa lára bá wa o torí pé Buhari ti ń bẹ̀bẹ̀ ní ìsìn ìgbé ká dáríjà wọn pé àwọn policies àwọn ó dàbí pé àwọn kọ̀ọ̀kan hurt wa lórílẹ̀-èdè Nàìjíríà. Nigerians ṣe ká dáríjà aláṣẹ Muhammadu Buhari àbí kí la fẹ́ ṣe á dáríjì wọn náà ni àbí kò kú sí ilé ẹjọ́ kankan tá a fẹ́ gbé wọn lọ kò sí ní tá a fẹ́ ṣe fún wọn ṣùgbọ́n tá à ń sọ
fún gbogbo wa lórílẹ̀‐èdè Nàìjíríà ni pé ẹ jẹ́ ká ṣe eré, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣèjọba ẹ ṣe eré o, torí ẹnìkan torí ọ̀la ni. Ẹ jẹ́ máa fi lè ṣe lọ. Ọ̀rẹ́ Ọba 247 ẹ bá ní subscribe, ẹ bá ní like, ẹ bá ní comment, kẹ́ ẹ bá ní click àwọn notification buttons lórí YouTube. Ọ̀rẹ́ Ọba 247 on YouTube. Ọ̀rẹ́ Ọba lórúkọ mi.